wọ́n pọkùnrin kan ní Tulayhatu bun Khuwaylid radiyallahu anhu sàábé ó di kèfèrí àti start sàábé ànábì Tulayhatu bun Khuwaylid al-Asadi rahimahullah radiyallahu anhu tó padà gba Islam padà torí ẹ̀ta bá ti ń define suhba aláfimọ́ sọ pé wà in takhallalahu ridda ó dà kó kọ́kọ́ fílẹ̀ kó sápadà síbẹ̀ nínú táà máa ń fi ṣe àpẹẹrẹ Tulayhatu bun Khuwaylid kí ló ṣe kana shuja'a akíní ó gba Islam ní ọdún kan tánà bí ó few months but very serious person ó dáhùn mùsùlùmí láàmú lé wípé ó ló pa Ukasha bin Mahsan ó pa Thabit bin Arqam ó pa ìpakúpa bó ṣe di kèfèrí tó máa gba Ṣáàmù lọ́wọ́ pé ogun lé àwọn mùsùlùmí kò ẹ̀yà ló pa wọn ó sì di ogun ìyàwó alálẹ́ gan títà Abubakar fi kúkú gba Islam ayé Umar ló tó gbà ó tún wá gba Islam tí Umar rò mọ́ wọ́n á ṣe hajj Umar wárí kò ti gbé ìhàm wọ́n rán ya Tulayha wallahi la uhibbuk منذ أن قتلت Ukasha wá pa Ukasha ẹjọ́ tó ti pa Ukasha wallahi mo kórìíra ẹ̀ Ukasha tí wọ́n pa ẹmọ́ gbàgbé pàánà fi tọkùn àlìjẹ́nà ni sadaqa Rasulullah wastushhida ojú ogun ló kú sí qala sabaqaka Ukasha àṣíwọ́n tó fi sabaqaka Ukasha sọ́lọ́n ti kọ́kọ́ àlìjẹ́nà nílé nínú tí èèyàn fi jẹ́rìí pé ìjọba àjẹ́ náà kó kú tó gbogbo ẹ̀sìn tí ò rújú Tulayha wá gba Islam padà òun náà padà kú sójú ogun náà ìgbà ní ọlọ́run wọn fi ṣe tẹkfíìrù fún tó lè fi ṣe ní kí wọ́n náà ó gbá bí lọ o mọ́ ní ìdípáṣẹ bíọ́ àwọn ilé bíọ́ aláòṣẹlẹ̀ ọ̀